mùsùlùmí ni bọ̀bọ̀ Murphy Afolabi àbí kò ń ṣe mùsùlùmí ibi tí mo lè bí pé ṣé mùsùlùmí ni bọ̀bọ̀ Murphy Afolabi àbí kò ń ṣe mùsùlùmí torí pé kò tó lè bọ́ta kò kọ̀ndẹ́mù ẹ̀ ọ̀rọ̀ tí ẹ yàtọ̀ sí bàbá Aláàfin Ọ̀yọ́ o torí pé ẹ̀yin òpònú kan tẹ máa ń ṣe yẹn màmá ẹni ṣé bàbá Aláàfin Ọ̀yọ́ ló bàbá Aláàfin Ọ̀yọ́ gangan ní Ṣàngó òun gangan ní Ṣàngó tó ń bọ̀ ṣòṣùgbọ́ Aláàfin Ọ̀yọ́ gangan ní Ṣàngó tó ń bọ̀ tó bá mọ̀ òun gangan ní Ṣàngó tó máa ń bọ̀ kò dẹ̀ deny ọmọkùnrin tó máa ń pè ní ọmọ tápà yẹn ọ̀bọ tápà yẹn kí ló ń pè kí lórúkọ ọmọ tápà ọkùnrin yẹn tó ń parọ́ yẹn ń jẹ́ yẹn ọmọ tápà tó máa ń parọ́ yẹn kí lórúkọ tó ń parọ́ kí lórúkọ ọmọ tápà yẹn bá mi kọ orúkọ ẹ̀ jàre tó máa ń ṣe olóògùn tó ń ṣe gbogbo ẹ̀ yẹn kí lórúkọ ẹ̀ òun kò kọ̀ fún Aláàfin Ọ̀yọ́ o òun gangan ní Ṣàngó ọmọkùnrin tó máa ń ṣe fíìmù Ibrahim Chatta òun kò kọ̀ fún pé Aláàfin Ọ̀yọ́ gangan o òun ní Ṣàngó kò deny òun kò kọ̀ fún ẹ pé Aláàfin Ọ̀yọ́ gangan ní Ṣàngó tó máa ń bọ̀ ó sọ ó ní tani ò mọ̀ pé Ṣàngó l'Aláàfin Ọ̀yọ́ àgbàlá yẹn kọrin ó kọrin ó sọ kiri Aláàfin Ọ̀yọ́ bọ́yẹ̀ bọ òòṣà ó bọ ẹ̀nà so Ṣàngó l'Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ gangan ní Ṣàngó so eléyìí yàtọ̀ títí ẹ yàtọ̀ sí títí t'Aláàfin Ọ̀yọ́ o tí ẹ yàtọ̀ mi ní pé fíìmù ogun tó ń ṣe mi ní wọlé o mi ní dá o so mo wá gbọ́ pé mo wá ń béèrè wò pé ṣé bàbá yìí mùsùlùmí ni àwọn àkànṣe mùsùlùmí àwọn ní mùsùlùmí àwọn ní àkòkí kírun rí òkè nìkan mo tún ní tọ́jọ́ ọjọ́ rẹ̀ tọ́jọ́ gbóṣùgbò tẹ̀tẹ̀lẹ̀ ìyẹn ni pé wo ọmọ araba rí olóògùn tó kàn fáàmù ni ó mọ̀ ń pa ògùn dáadáa mo wá gbọ́ lẹ́nu àwọn títí wa tán ní ṣàbòsí àti tẹnu àwọn èèyàn náà tí mo tún pè kí ló ń ṣẹlẹ̀ ó wá gbé mi débẹ̀ tọ̀ pé inú rọ́mọ̀dọ́ náà ta ṣe tán yìí eléyìí ta ṣe tán yìí MC Musiliu ó ṣe wáàsí ó pe Murphy Afolabi MC Musiliu gangan ó pe ó ṣe wáàsí fún pé ó tún ní ẹ̀yin àfà ẹ bá mi ṣe wáàsí fún MC yìí ló sọ bẹ́ẹ̀ o ó sọ fún Murphy yìí pé ẹ̀yin ó wá pa àwọn àfà pé ẹ̀yin àfà ẹ bá mi ṣe wáàsí fún kó máa kírun ẹ bá mi bá àfà kó máa kírun kó gbààwẹ̀ MC Musiliu sọ bẹ́ẹ̀ ó dẹ̀ bá bọ̀bọ̀ yìí fà á pé kí bọ̀bọ̀ yìí máa kírun kó dẹ̀ gbàwẹ̀ ẹ̀yin àfà ẹ̀pẹ́ ní oṣù yìí Ramadan ti lọ sí ìṣó ti pọ́ṣù méjì mi ò rò pé ti pọ́ṣù méjì o tí Ramadan bá ti kọjá sí ìṣó ti pọ́ṣù méjì ṣá mo tún rí confam lọ́dọ̀ àwọn èèyàn kiri pé ǹjẹ́ òótọ́ ni wọ́n lẹ́ni bẹ́ẹ̀ ni pé ó kírun kò kí ń kírun ẹ̀ tẹ́lẹ̀ ó lè máa jẹ́ orúkọ mùsùlùmí kò kí ń kírun ẹ̀ tẹ́lẹ̀ olóògùn stuff ló máa ń ṣe ìgbà ní Ramadan kọjá MC Musiliu ló wá ṣe wáàsí fún bọ̀bọ̀ yìí ló tún wá ní káwọn àáfàá bá sọ̀rọ̀ ní bọ̀bọ̀ yìí wá ju tọwọ́ ẹ̀ lẹ pé òun ṣetán àti máa ṣetán ọlọ́run ó wá dẹ̀ tó ń kírun so ẹ̀yin àáfàá tẹ bọ́ta mo máa ní kẹ́yìn èèyàn pè wọlé o máa fáwọn èèyàn chance ẹ̀yin àáfàá tẹ wá bọ́ta tẹ̀yìn ṣe wáàsí ǹjẹ́ ṣe investigation ni bọ̀bọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wọ inú Islam ló ṣẹ̀ṣẹ̀ wọ inú Islam tó lè bá lọ́wọ́ bí sínú Islam ìjọ practice ló ṣẹ̀ṣẹ̀ gba Islam ló ṣẹ̀ṣẹ̀ gba kẹ́límọ̀ táwọn àfáà ṣe wáàsí fún tó wá jẹun tó wá ń kírun nínú Ramadan tàwa yìí tó ọ̀tá ṣetán yìí kò tí oṣù méjì o bí oṣù kan plus ni o èmi wá padà sórí ẹ̀yìn àfáà tẹ́yìn sọ pé kò má ṣàdúrà fún wọn ò lè ṣàdúrà fún ǹjẹ́ ṣe investigation ara ṣé bẹ́ẹ̀ ni lè máa ń kà pé ń já akóńfàṣekún bìnnà báyìí fataba yanu ǹjẹ́ ṣe investigation kẹ́ bèrè pé ṣó ń kírun ṣó gba Islam ṣó ti kírun àbí kò kí ń kírun ṣẹlẹ̀ ṣé ǹjẹ́ ti ṣe investigation kankan rárá mi ò sọ pé fíìmù tó ń ṣe dá o mi ní fíìmù olóògùn tí bàbá Murphy Afolabi yìí ṣe mí ló dá o ǹjẹ́ ìyẹn àfáà yẹn dìde ǹjẹ́ tiẹ̀ ṣe wá sí kankan fáwọn onífíìmù yìí rí ǹjẹ́ ṣe rí ǹjẹ́ kọ̀ndẹ́mù wọn pé
fíìmù ológun tẹ́ ẹ ṣe rè ni o tó bá ṣe jágbọ́ gbé investigation tó ṣe gbé jáde ọlọ́njọ́ ọlọ́wọ́lá àti tó bí ìwọ lọ́hùn ọlọ́wọ́lá agbára ìwọ lọ́hùn MC Musiliu kọ́lọ́njọ́ bá wa kẹ́ MC Musiliu kọ́lọ́njọ́ bá wa kẹ́ kọ́lọ́n bá wa wà pẹ̀lú ẹ̀ n tó ń fẹ́ kọ́lọ́n bá wa ṣe fún èyí tó fẹ́ kọ́lọ́n má fi ṣàdánwò fún torí pé ara àgbìyànjú MC Musiliu ni ọmọkùnrin yìí láti dẹ̀ tó máa jọ́sìn fọlọ́ ara àgbìyànjú tó ṣe ni ǹjẹ́ yìí tẹpẹ́ra yín láàfà tẹwàá ń bẹ́ bọ́ta ǹjẹ́ ṣe wá sí ǹjẹ́ tiẹ̀ condemn èmi wá fún yín lásàmẹ́ǹtì o máa fún yín lásàmẹ́ǹtì tẹ́ máa ṣe lárùdé tó máa ṣe fíìmù ó yí ìwọ ṣoògùn pẹ̀lú bọ̀dá mi Kọ́lá Olóòtú bàbá wa Kọ́lá Olóòtú lárùdé yìí ìwọ ṣoògùn ọjọ́lọpọ̀ lówó oògùn ọjọ́lọpọ̀ lówó ilẹ̀ ọ̀nì lárùdé ṣe bẹ́ẹ̀ dé ọmọ ọjọ́lọpọ̀ lówó ilẹ̀ kíní kan wúwa ọjọ́lọpọ̀ lówó ilẹ̀ wọ́n fún nílẹ̀ àbí ó ra ilẹ̀ dẹ́nu mi mọ̀ wọ́n ṣàfún ní ìwé ilẹ̀ títí ẹ̀ pé kó wá kọ́lẹ̀ títí ẹ̀ o kó wá ṣe kíní kan very good nígbà tó ń gbéwé ìwé ilẹ̀ yẹn fún lálùdé aṣọ ògùn yẹn náà ló wọ́ o ǹjẹ́ ìyẹn àfáà yìí ṣe fídíò kan rí láti fi sọ pé lálùdé o bó ṣe rí yìí n tó ń ṣe yìí aṣọ ògùn tó ń polówó yìí tó bá bá kú ọmọ wọn náà ǹjẹ́ ṣe é fún rí n tẹ́mi fi lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ni pé èmi ti ń ṣe wáàsí fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ mo ti ń ṣe bí wáàsí bíi méjì ọ̀mẹ́ta ni mo ṣe